nípa àìsàn inú iṣan tí ìjọba Amẹ́ríkà kéde pé ó máa ń kọlu ààrẹ Trump. Ìjọba ilẹ̀ Amẹ́ríkà kéde ní ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ 17 oṣù keje ọdún 2025 yìí pé àìsàn kan tí a mọ̀ sí chronic venous insufficiency ó máa ń da ààrẹ ilẹ̀ náà Donald Trump láàmú. Akọ̀wé ìròyìn fún ilé ìjọba Amẹ́ríkà Caroline Leavitt tó kéde ọ̀rọ̀ náà ó mà ló mà ṣàlàyé wípé iṣan ọwọ́ ààrẹ Trump ó ní àìsàn náà ó mà ló mà kọlù. Ìkéde yìí ó mà ló mà wáyé o lẹ́yìn tí àwọn àwòrán ọwọ́ Trump tó mà dàbí wípé egbò wà níbẹ̀ tó mà gbòde kan o. Láìpẹ́ yìí ó ní ọwọ́ Trump mà wú tó sì lọ sí àyẹ̀wò gẹ́gẹ́ bí akọ̀wé ìròyìn rẹ̀ Leavitt gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé. Leavitt sọ wípé ọwọ́ Trump tó dàbí ẹni wípé egbò wà níbẹ̀ kì í máa ṣe nǹkan bàbàrà. Ó ní bó ṣe máa ń bọ àwọn èèyàn lọ́wọ́ kiri ó mà ló má fà á. Akọ̀wé ìròyìn Amẹ́ríkà ó wá tẹ̀síwájú nínú rẹ̀ wípé oògùn ara ríro aspirin tí Trump máa ń lò fún iṣẹ́ ọkàn rẹ̀ ó mà ló má fà á tí ọwọ́ rẹ̀ tó dàbí wípé egbò wà níbẹ̀. Ṣáájú àkókò yìí ó ní Trump ẹni ọdún 79 79 years ó ti máa ń yangàn wípé ìlera rẹ̀ ó mà pé púpọ̀. Ó ti fìgbà kan rí sọ nípa ara rẹ̀ wípé òun ni ààrẹ tó ní àlàáfíà jùlọ tó ń gbé ní orílẹ̀ ayé, ṣùgbọ́n kí gan ni àrùn ní iṣan tó ń da Trump láàmú yìí. Wọ́n ní kí ni chronic venous insufficiency. Dókítà Matthew Edward alága ẹ̀ka tó rí sí iṣẹ́ abẹ ọkàn ní yunifásitì Wake Forest ó máa ṣàlàyé nípa àìsàn náà pé ó ṣeé ṣe o kó má jẹ́ wípé àwọn àìsàn tó lágbára ó mà ló máa fa chronic venous insufficiency nígbà míì, ṣùgbọ́n tó bá jẹ́ wípé fúnra rẹ̀ ó mà ló mà kàn ṣe èèyàn tí kìí ṣe wípé àìsàn ńlá kan ló máa fà á. Chronic venous insufficiency kìí ṣe àìsàn tó le o. Ó ṣeé ṣe kí àwọn èèyàn tó wà ní ọjọ́ orí ààrẹ yìí kí wọ́n kojú àìsàn náà. Ìdá 10 sí 45 nínú wọn òun ló lè ní. Bákan náà ó ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ó mà ló mà sọ wípé bí àìsàn yìí bó bá kọlu èèyàn ẹni náà rèé ó lè máa sanra sí i. Ó tún lè kọlu àwọn èèyàn tí ẹ̀jẹ̀ wọn bá máa ń dì látàrí bí wọ́n ṣe ń dúró ní ojú kan lẹ́nu iṣẹ́ fún ọ̀pọ̀ àkókò. Dókítà Edward ó wá ṣàlàyé wípé ìsàlẹ̀ ara ó ní chronic venous insufficiency òun ló sábà máa ń kọlù. Ó ní èyí tó ń ṣe Trump yìí kò ní nǹkan kan láti ṣe pẹ̀lú ọwọ́ rẹ̀ tó dégbò tí àwọn èèyàn ń gbé kiri o. Gbogbo wa ló ṣeé ṣe kí ara wa máa dàbí pé egbò wà níbẹ̀ nígbà tí a bá ti ń dàgbà. Bẹ́ẹ̀ náà lẹ́dẹ̀ ṣe lè máa rí ọ̀pọ̀ èèyàn tí wọ́n ń lo oògùn tí a mọ̀ sí aspirin àti àwọn oògùn míì tó lè mú kí ẹ̀jẹ̀ wọn kó máa sàn dáadáa. Dókítà Edward òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Bákan náà ó ní dókítà Mary Logan láti ẹ̀ka tó rí sí iṣẹ́ abẹ ọkàn ní University of Texas òun náà máa ṣàlàyé wípé nígbà tí iṣan ẹsẹ̀ kò bá gbé ẹ̀jẹ̀ lọ sínú ọkàn mọ́ tí ẹ̀jẹ̀ sì lọ rogún sí ìsàlẹ̀ ẹsẹ̀ ó ní àìsàn yìí ó ló máa ń wáyé o. Ó ní èyí yóò mú kí ẹsẹ̀ kó máa wú. Chronic venous insufficiency ó túmọ̀ sí wípé àwọn iṣan tó ń gbé ẹ̀jẹ̀ lọ sí ọkàn ó mà dá iṣẹ́ sílẹ̀ tí ẹ̀jẹ̀ sì dúró síbi ẹsẹ̀ náà láì lè lọ o. Dókítà Logan òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Wọ́n wá ní kí ni ọ̀nà àbáyọ. Wọ́n ní bí èèyàn yóò bá gbógun ti àìsàn yìí àwọn dókítà máa sọ wípé ó dáa kíru ẹni bẹ́ẹ̀ kó máa wọ ìbọ̀sẹ̀ tí wọ́n ti fi oògùn òyìnbó rẹ̀ nígbà tó bá fẹ́ sùn. Bákan náà ó ní wọ́n ní kí wọ́n máa fi ìpara pa ẹsẹ̀ wọn kí wọ́n tó sùn lálẹ́ o. Wọ́n tún gbọ́dọ̀ máa gbé ẹsẹ̀ wọn sókè bí wọ́n bá fẹ́ sùn ní alẹ́ pẹ̀lú kí Ọlọ́run ọba Elédùmarè kó má fi àìsàn tó gbóògùn àtèyí tí ò gbóògùn kó má fi ṣèmí àtìyìn o. Àdúrà gba Olúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kan ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀ kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ o ọ̀pọ̀ ẹ̀ báyìí láṣẹ lókè ìpẹ̀lágbára Elédùmarè.